kí ló dé táwọn obìnrin tó ń kọ fújì ò pọ̀. tó bá rọmọ ẹlẹ́ẹ̀lẹ́ lórí ọ̀kadà o tó bá lo bèbè wẹ́wẹ́ àǹtí tó bá ń wẹ̀ o àṣàgbò ṣáàkì àrógé tó àpá o torí pé dúró lé tẹ̀mí ṣáàkì dúró lé onírìsì ẹ̀yìn èèyàn mi kádàrá wa ṣá ni ò pàpọ̀ o àìmọye ọmọ tó jẹ́ pọ́n ti mọ́lé tó dẹ̀ jẹ́ pé ta ṣá ni ó ti rí ṣe àìmọye ọmọ tó jẹ́ pọ́n ti mọ́ta o tó jẹ́ pé lè ṣá ni ó ti lówó ṣẹwárẹ́ mi ṣáàkì Àníkẹ́ iṣẹ́ tí mo yàn látòde ọ̀run wá kò fún mi láyè kí n jókòó sílé kí n jáde síta òun ló lè pè mí. ẹ mọ̀ pé iṣẹ́ fújì yìí bó ṣe wà yẹn kò sí ó le gan, ó le ju orin gospel jùjú lọ. nílùú Abẹ́òkúta àwọn tó ń kọrin fújì tọ́jọ́kùnrin wọ́n lé ní 100 kan onífújì pọ̀ lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àfi bẹ́ẹ̀ ráwọn obìnrin tí wọ́n ń kọrin fújì. ṣe lè fi kíkẹ́ àṣà kẹfíwé ti àwòkó ojú àwọn lọ ìrọ́kọ̀ ní tọ̀rọ̀ ẹnu kọ́ ìyàtọ̀ tó ń bẹ níbẹ̀ ó lé nígbà kèrè mi kọ́ ẹyẹ máa fèmí ṣákíwá olórin ẹ̀gbẹ́lé. obìnrin méjì ni mo mọ̀ tó ń kọ fújì l'Abẹ́òkúta ibẹ̀ àti Ìyàbọ̀ Ajáfàúsá Abẹ́òkúta yìí náà ni àwọn náà wà. obìnrin mélòó ló mọ̀ tó ń kọ fújì. tó bá ní obìnrin kan tó ń kọrin fújì ládùúgbò ẹ bá mi ṣe fídíò ẹ kó sẹ́ǹdì ẹ̀ sí mi. wo sọ́bọ̀ sídìbò di Ṣákì rántí ẹ̀pọ̀n yóò wọlé ìràwọ̀ owó sàlẹ̀ mi tó ń dẹ́rù bàbá ó dọ̀dọ̀ mi. 07068113821. just like that baby jẹ́ ń pín Pasuma ni màmá kì í ṣe fi wù. ilé olókè mẹ́fà o kò ṣe fi bọ́mọdé ṣeré àgàgà ọmọ kókó àgàgà ọmọ kókó tó bá já ṣubú ṣàkóra àwọn pa ẹ́ torí èmi ò láyé nílẹ̀ òkè sáláyà òye yóge.